kí lè ń sọgbọ́n tó dùn lẹ́nu ìjà rẹ̀ bùdá bùdá pé ìwé mi fẹ́ mi láìkí ẹ o tọ́kọ́ tó pé màá ti jọ ní ìkọ̀ papọ̀ ní ẹ wò I want to go my house. Truly, I am telling you the reality now. Whether you like it or you don't like it, reality ni mo sọ fún ẹ yẹn. Ọkọ ẹ ti divorce ẹ tipẹ́tipẹ́. What are you saying? Ọkọ ń plan wedding. Òun náà ṣe gbogbo oríṣi àti lọ ṣe lọ́hùn. Wọ́n ṣe wá ṣe wedding because wọ́n gbọ́dọ̀ lé òkú àǹtí ẹ̀ lọ kán tó fẹ́ ní. But oríṣi àwọn ọmọ kọ́ ó lè tó 6 months kán tó parí gbogbo ẹ̀ tán. Ok, ìgbà táǹtì yẹn kú, ọmọ yẹn ló ń tọ́jú ẹ̀ nílé tó gbà fáǹtì yẹn. Lòun ló gba lémi fún wọn, ó gba lémi fún wọn. Àbúrò ọ̀gá yẹn wá ń tọ́jú, àbúrò ìdèsíbẹ̀ ti tọ́jú ọmọ tí ó bí fọ́kọ mi. So ìgbà tó wá yá, tọmọ wá pé bí abẹ́ ọdún kan ààbọ̀ going to 2 years ni wọ́n wá pè pé kó wá fẹ́ àbúrò. So process bó ṣe máa fẹ́ àbúrò ló ń ṣe lọ́wọ́ báyìí. Tí ara ọmọ ẹ̀ ò fi yá mi báyìí, tí mo fi pè é, tọmọ fi kú, tí òkú adúnú blood fọmọ. No, what are you saying? That is the reality. Go to boss's calling. Story ìdìmú ẹ fara balẹ̀. Ẹlẹ́wà Karoma ti ṣeun. Èmi ni lady tí mo ra àgbẹ̀ lọ́wọ́ yín láti Ondo ní last week. Mo ní kí n kí yín pé ẹ ṣé máa o, ẹ ṣé gan-an ni o. Èmi mọ̀ pé ìyá ni mo fi ń jẹrà mi látọjọ́ yìí tí mi ò ti ra àgbo tipẹ́tipẹ́. Ọkọ mi ló dẹ̀ ń pọ̀ fún sí. Ẹ̀yin kan náà wá tó pé ìyá lẹ fi ń jẹra yín. Tẹ́ ẹ̀ tí ì ràgbó náà. Ṣẹ́rí ẹni ìgbà tí mo lo àgbo ìgbà ẹ̀mọ̀ pé mo sọ fún yín gbà yẹn pé ti bá tọ̀ pé ìtọ̀ mi máa ń rùn, ìtọ̀ mi ò rùn mọ́ òun ti wá ń rùn náà máa bó ṣe yẹ kí ìtọ̀ ṣe. Ìgbà yẹn ti bá tọ̀ even ti bá fomi flush ó sì máa ń rùn. Kò rí bẹ́ẹ̀ báyìí o, mo mú yàgbẹ́ dáadáa. Èmi tó dẹ̀ máa ń dùn mí náà kò dùn mí mọ́. Dídí tó pé kò tí pẹ́ tí a bẹ̀rẹ̀ àti wẹ́ẹ̀dẹ̀ lèmi bẹ̀rẹ̀ sí ní lo tèmi. Mo kọ́kọ́ lo ilé ìtẹ̀mí ká kọ́kọ́ lo yẹn náà. Kọ́kọ́ lo yẹn ó ṣiṣẹ́ dáadáa náà. So mo rí ní bọ́dì mi pé ó ń ṣiṣẹ́, ara mi ti wá mo ti lè gbé ara mi. Ní sùúrù o, ilé ìkẹ́, bóyá wọlé mo ti pọ́ọ̀sì. Mo ti pọ́ọ̀sì wọlé. Bẹ́ẹ̀ tí màá sọ tí màá jí tí gbogbo ara máa rí tí mo ọpẹ́lọpẹ́ àgbo ní àti ṣeun. Thanks so ṣiṣẹ́ dáadáa náà. So mo rí ní bọ́dì mi pé ó ń ṣiṣẹ́, ara mi ti wá mo ti lè gbé ara. Tẹ́lẹ̀ tí màá sọ tí màá jí tí gbogbo ara máa rí tí mo ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ àgbo ní àti ṣeun. Thanks so much ma. Ẹrù yín ní àdẹ̀bá bẹ́ẹ̀ inú mi dùn wá dúpẹ́ mà. Tí wàá ṣàṣẹ ń lò lọ ṣá, àṣẹ ń lò lọ ìyanu máa ṣẹlẹ̀ orúkọ tẹ̀ nígbà tí nígbàgbọ́ pé tí bá ti lo àgbo báyìí ibi tó kù sí lọ́rọ̀ ní fọ́lọ́ àyànjú ẹ̀. Àgbo yín ṣiṣẹ́ o àti ṣeun. Àgbo yín ṣiṣẹ́ o àdúpẹ́ mà. Ẹjọ́ mà. Ṣé rí mo pọ́ọ̀sì ẹ̀gbẹ́ yẹn ọ̀rọ̀ kan di ọ̀rọ̀ yẹn mú. Mo tẹ́yìn bá mi sọ̀rọ̀ kó ní ìdí àgbo gàgà ìjọba mi sọ̀rọ̀ mo wà èrò pọ̀ lórí mo busy gan. Mo ní wàhálà wọ́n ní infection ní okùn ti gbọ́ nígbà bá mi sọ̀rọ̀ gangan. Wọ́n náà fẹ́ send owó ní send olówó àgbo kílẹ̀ fẹ́ rà báyìí báyìí ṣe ṣe ìgbà tó sọ fún mi kí ni wọ́n bá sọ fún mi wọ́n sọ fún mi pé ní tí ń gbé lómi bá dé wípé kí n gé àgbo fún wọn ni gé àgbo fún ta ní tí mo ní kó wà láti 25,000 wọ́n máa dẹ́gbò fún yẹn 120,000 ó pè wọ́n ní kí àbí kí n gé fún wọn ni bá ní ok madam ẹ lọ́wọ́ 10,000 tó mọ̀ pé kẹ́ni tó 25,000 yìí ó struggle ní ẹ lọ́wọ́ 10,000 naira mi ní gé àgbo fún yín lọ́fẹ̀ẹ́ ẹ lọ́wọ́ 10,000 naira ní màá gbàgbé fún yín wọ́n ní wọ́n ti ṣe ok àwọn ọmọ wa sí bó ṣe kún mi kọ́ọ̀tì báyìí ní ọba tó dé ó ní bó ṣe kọ́ọ̀tì yẹn olówó yẹn ó máa lọ fi ṣe nǹkan mí ni o ṣe pé mi mọ̀ pé wọ́n fẹ́ ra gan mi ìpínlẹ̀ padà ní pé 75,000 naira 10,000 naira 10,000 wá sí mi ẹ fún mi ìfún mi ẹ fún mi wọ́n ní ok mo ní àṣẹ wọ́n ṣe ìdòwò yẹn sí mo ní àwọn kí ni ẹ̀ sọ fún mi pé àgbo yìí ó tàbá sọ̀rọ̀ àpò ìdọ́dọ̀ wọn gbogbo oríṣiríṣi àṣẹjọ náà òun ní mọ́tò dánwò èwò ọkọ̀ àdọ́dọ̀ wọn jẹ́ sí ṣé ní tí ń sọ nǹkan fún yín mo gbàgbọ́ wípé ẹni tọ́nà bá ti rẹ́dì ẹni tí àwọn tó láyé ti ṣíwọ́ tó ti mọ̀ pé àwọn yọ̀ǹda rẹ̀ àwọn fẹ́ kó bọ́ òun máa déwájú ìlú wa ṣe òun máa pẹ̀lú lágbára lọ́wọ́ Olódùmarè ẹni tí ogun ayé rẹ̀ ò tí ì ṣe tán àti bọ́ kò ní déwájú mi lágbára lọ́wọ́ Olódùmarè agbóni mú ń tà ó bẹ́ẹ̀ ni nígbà social market náà bí ọṣẹ tuwọ́ ọṣẹ àánú infection powder mi ẹ̀jẹ̀ gbé lọ tó wa pam ẹ̀ ti dìbí síbẹ̀ tó ní ṣe ti infection powder mi tí mo tà fún ọ̀lẹ̀ mo sọ fún yín infection powder mi yẹn mo dẹ̀ tún gé infection kìíní fún wọn mo sọ fún yín o ẹ wá tọ́jú ara mi ìdílé báyìí ló gun ọ̀rọ̀ kọ́nà ọba kójọ kó fún ọgbà lálàáfíà ẹ̀jẹ̀ rí kòkò kò fi ń ṣàgbo kìíní ṣẹ́tìrì iṣẹ́ àgbo balẹ̀ hàn dẹ́ o iṣẹ́ àgbo balẹ̀ hàn dẹ́. Mọ́ àgbo tí má ní kí n fi ẹ́ tèlẹ̀ kí n fi ẹ́ gbẹ̀sán ẹ̀ gbogbo fún alára ẹ̀gbọ́n ó ti hó tẹ̀ wàláì ẹ mọ sítórì sọ ẹgbẹ́ ní í ṣe dùn bí ẹni olúwa ṣe wọn máa kàn jí ẹgbẹ́ sítórì mú ẹmọ ẹgbẹ́ nígbà ẹ̀wà ń bẹ̀ ẹ kàn add 1 to 2 ó lè fún yín 3 ẹ jẹ́ gbogbo wá bá mi. ọkọ mi wo ni ìyàwó lórúkọ àná mi ò dé divorce ọkọ mi ò divorce mi ṣé wọn máa divorce mi láì kó bí mo sign mi ìdí lélẹ́yìí o get this to your score your husband is getting married irọ́ ni dúró bó ṣe sẹ́yìn pápápápá bá pẹ́ ní ẹ̀ló kí ni wedding ní lágbójá àti àbúrò ìyàwó àbúrò Elizabeth tó ń fẹ́ àwọn yẹn jọ send ẹ̀ sí mi
fẹ́ rí nínú pé ok mo ń bọ̀ nísìn tó bá sẹ́ndẹ̀ àtúnṣe orí ọkọ̀ mi ni mo rí mo ní àbẹ tó ti ṣe AI yín fún un ṣé AI lílé òòdọ́kọ ẹ̀ mọ̀ ok kí ní tán ṣe ń gba ritual tán ṣe nígbà tí ìyàwó ẹ̀ kú sẹ́ndẹ̀ sí mi ó sẹ́ndẹ̀ ọkọ mi ló ṣe fídíò àpọ̀lú kí lè ń sọ yìí ọ̀rọ̀ yóò fẹ́ yé mi ó tó mà ní ọkọ mi ni mo máa ń rí yìí ẹ wò ó mi ò lè gbàgbọ́ ẹ jẹ́ kókó pé ọkọ mi náà máa ń jẹ́ gbogbo bẹ́lẹ̀ mú fún mi ọkọ tì mí padà ní ṣó dáàbì ṣó ó dán fún mi ṣó dé ní ẹni mo ń sọ nǹkan fún ẹ tó ń dùn mí mo ń sọ pé okó lọ pọkọ ẹ náà fún kíni mi ò tí ì gbẹ̀san o fẹ́ lọ pe ọkọ ẹ lóko tó wá mọ̀ pé mo ti mọ̀ àbí. ẹ máa serious ọ̀rọ̀ lóòótọ́ kódà weekend yìí náà lọ sí registry Thursday náà lọ registry Saturday àná ẹ̀ náà ṣe wedding Saturday àná ẹ̀ ní bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ pé ó máa tètè mọ́ ni. So gẹ́tà sọ pé tí máa pe ọkọ mi nísìn kò ní dá mi lọ kò ní dé lọ torí ṣì máa wà nínú ìwọ̀n báyìí àwọn ọdún sí Thanksgiving ní church tí máa pọ ọkọ mi kò ní dáhùn tó bá gbé fóònù tó bá pè tó bá kọ́ ti pé I am busy tó bá ní o fẹ́ gbọ́ gẹ́yìn pé gẹ́yìn ṣó ṣe fídíò yẹn gẹ́yìn náà ń ṣe fídíò ó ní kó send gbogbo fídíò tó bá mọ̀ níjọ́ wedding yẹn ló sọ ní ó bá send ẹ̀ gbọ́dọ̀kọ mi tó ń jó so ọkọ mi ti divorce mi tí mi ò mọ̀ ó wá lọ fi obìnrin ó lóun bá mú ẹkún sun ó lóun sun dẹ́ndẹ́nu ẹkún ó nígbà tó wò ó dákẹ́ ẹkún bí bọ̀bọ̀ yẹn bó ṣe pé àǹtí Yẹmisí nìyẹn ní kó fún mi nọ́mbà àǹtí Yẹmisí ó ṣàgbéjáde fún un ó yẹ pé wọ́n nìyẹn bí káwọn àbọ̀ wálé òun náà ń mọ bẹ́ẹ̀ mọ́ òun ò lè fílẹ̀ báyìí o màá ṣe location sí màá ṣe ẹ̀sìn ń bá ń bọ̀ gbàtàn dé wọ́n bọ̀ tó ń tuntun kí ló dé bàbá fi evidence wọn tí Yẹmisí ní àwọn sọ náà àwọn èmi àwọn sọ pé ó ti fẹ́yàwó síbẹ̀ kò fẹ́ orí òkúrúbìnrin fẹ́ náà ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ló gbé lọ sí Àbújá ló bímọ ń bẹ̀ ìgbà tó wá kú wọ́n wá ní àfikún wá fẹ́ àbúrò ẹ̀ zolobua kò sí wàhálà ń bẹ kò sí wàhálà kò sí àìsí ń bẹ filẹ̀ ìlú tí máa bá wọn ní ẹjọ́ tó lọ lọ́rùn má jẹ́ kó mọ̀ ẹni tí mi tí fẹ́ kó mọ̀ ó kàn jù náà wípé ẹni tó ṣẹlẹ̀ láàrin èmi àti Ṣaléwá nísìn because ọ̀dàlẹ̀ ti di méjì báyìí ló ṣẹlẹ̀ láàrin méjì a ṣe mistake ṣe ṣe nísìn àbẹ̀ tí ṣe tipẹ́tipẹ́ ó ní tó dìbò tó sọ fún mi pé òun wà nílé òun ṣe kíní kan ó ti mọ̀ pọ́jọ́ ẹ̀ ló fẹ́ wá àmọ́ báyìí ojú làgbà wọn yá àgbà kí yẹnu ni èsì wà láǹbẹ ṣe bí ìyàwó tiẹ̀ ló gbà ìwọ àti Ṣaléwá ẹjẹ ń ṣe wọléwọ̀de ó ti divorce Ṣaléwá kò sí problem bẹ́ẹ̀ èyí ni ẹ máa fẹ́ra yín lọ àbí ìwọ láìkì Ṣaléwá ni kò ṣe pé mi láìkì Ṣaléwá but kò make sense àwọn ọ̀rẹ́ wa mọ̀ wọn papọ̀ àwọn ọ̀rẹ́ yín mọ̀ yín papọ̀ kí lẹ fẹ́ ṣe sí báyìí kí lẹ fẹ́ ṣe sí ọmọ orúkọ báyìí tí wàá ti sọ tá a máa ti wá nǹkan tá a máa ṣe sí o wá sọ pé o fẹ́ gbẹ̀san ẹ̀san wo ló fẹ́ gbà báwo lè ti gbẹ̀san báyìí. ẹ̀sán ni kó o máa sọ̀kò mọ́ ṣáà bẹ̀ wọn Ṣaléwá ní àǹtí Yẹmisí bẹ̀ wọn bá wọn méjì sọ̀rọ̀ bọ́yìn náà sọ́kọ́ máa méjì sọ̀rọ̀ pé káwọn méjì káwọn nǹkan tó ṣe láyé àwọn yìí o káwọn wá pé àmọ́ Ọlọ́run ni wọ́n sọ pé
òkè pé òun ò fẹ́ kí ọkọ òun mọ anything, òun náà dẹ̀ máa ṣe tòun fún un. Ó ní ẹjọ́ àǹtí Yẹ́misí, òun fẹ́ kí àyànfẹ́ mọ anything tó ń ṣẹlẹ̀, kó máa ṣe tèmi náà fún un. Wá ní kí ló fẹ́ ṣe fún un? Ẹ má worry, máa ṣe tèmi náà fún un. Á tọ́ ọmọ àlè, ẹ̀mí á fẹ́ bọ́. Ṣé mò ń bá manage everything ni? Á dé, á send owó sákàǹtì mi, á gbà padà. Èmi mo bá tọ́jú owó, èmi mo bá ṣe everything. Mi ì jẹ́ kó náwó nàkúnà, mi ì ṣe kíní kan, kó má worry. Á tọ́jú ọmọ àlè, ẹ̀mí á fẹ́ bọ́. Bọ̀dá yẹn bá ní ó mọ nǹkan tó ṣẹlẹ̀, bá ní kó take it easy pẹ̀lú ẹ̀ torí àwọn ò ní fẹ́ kí ọ̀rọ̀ kó di wàhálà. Ó lóun ní kó má worry, òun bá tẹ̀lé àǹtí Yẹ́misí lọ. Ó dàárọ̀, kó má worry, òun máa tẹ̀lé àǹtí Yẹ́misí lọ. Àǹtí Yẹ́misí sọ pé rárá o, ṣé èmi àti ẹ jọ wá ni? Dúró ńbí o, kò enjoy ara rẹ̀. Wọ́n á sunkún sí mi lọ́rùn nílé o, enjoy ara rẹ̀ ńbí. Àǹtí Yẹ́misí bá lọ. Èmi àtòun àti àǹtí Yẹ́misí, a bá lọ drop àǹtí Yẹ́misí. Èmi mi jẹ́ kọ́mọ mi rí mi. Junior wá rí mi gan kò ní ṣe nǹkan kan. Mo ya fọmọ́ lẹ̀ sọ́n, mo ya wá sí ọ̀dọ̀ bọ̀bọ́ yẹn padà, a jọ wá síbẹ̀ padà. Àǹtí Ṣẹ́mi wá ní pé kí n jẹ́ ká lọ sí club. Ní Sunday ó ní kí n lọ sí club pé tó bá dàárọ̀ Monday pé kí n má worry. Àwọn ọmọ nǹkan tá máa ṣe sí everything pé kí n jẹ́ ká lọ sí club. Èmi máa ní láti lọ gbé ọmọ mi torí ọmọ sister mi ó máa lọ sí school. Àwọn náà dẹ̀ ní wọ́n máa lọ sí school. So kíní kan, ó ní kí n má worry pé ọmọ bẹ́ẹ̀ máa yanjú ara wọn. Tó bá sí ńbẹ̀ ńkọ́, wọ́n máa gbé lọ school lónìí nìyẹn. Wọ́n máa yanjú ara wọn. No o. Wọ́n máa yanjú ara wọn. Let's go. Àǹtí Ṣẹ́mi bá lọ sí club. Mo jẹ, mo jó. Ìgbà wá dé padà. Ìgbà yẹn lẹ̀ṣẹ̀ máa mọ̀ pé èmi ni ọmọ Ṣaléwá, òun ni ọmọ Gbénga. Ní club yẹn àwọn jó, àwọn enjoy ara wọn. Bọ̀bọ́ Wàsíù yẹn náà wá, òun náà mọ̀ nípa ẹ̀. Ó ní bó ṣe so wọ́n sọ fúnra wọn nǹkan tó ṣẹlẹ̀. So wọ́n ní pé ẹ má wulẹ̀ sọ kẹ́lẹ́kẹ́lẹ́, mo ti mọ̀. Ọkọ mi ti fẹ́yàwó mi. Àwọn ló mú lọ sí kíní. Mo sá bẹ̀rẹ̀ sí brrrr. Ó ní mo sọ pé ó kọ̀ tẹ̀ gan. Wọ́n ní ẹ gbọdọ̀ take ọmọ yìí o. Tẹ́lẹ̀ ńkọ́. So táwọn ṣe gbogbo ẹ̀ tán, àwọn òun Wàsíù, àwọn jọ lọ síbí kan níbi ibi tó bí VIP tí ariwo ò sí. Àwọn lọ sọ̀rọ̀. Ariwo wọ́n bá ẹnu bọ̀ ọ̀rọ̀ wọn clear. Àwọn lọ sọ̀rọ̀. Wàsíù jẹ́ ní pé àwọn méjèèjì o, wọ́n má bi